Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn mi, mo kí yín o wípé níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní dí o, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá, ikú kò ní wá gbé ṣe o, àmì àṣẹ Èdùmàrè. Mo mà ní kí n sáré mú ìròyìn kan wá fún yín ni o, ìròyìn ní yàjóyàjó. Àṣírí rèé o, aláìgbọràn ní Sunday Adéyẹmọ Ìgbòho, èmi ni mo gbé e kúrò ní ẹ̀wọ̀n ní Benin. Oh my God. Ìjẹ́ ti gbọ́ ẹ̀yin ènìyàn mi. Ọ̀rọ̀ yìí mo tún sáré gbọ́ ló tún pa mí lẹ́rìn-ín o. Kéèyàn kan jáde kó sọ pé òun ni òun gbé olóyè Adéyẹmọ bàbá Ìgbòho Òòṣà kúrò ní ẹ̀wọ̀n ní Benin. Mo sọ fún yín wípé oríṣiríṣi múlẹ̀ la máa rí. Wọ́n tún ti múlẹ̀ ilẹ̀ fún wa o. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe lọ. Wọ́n tún máa bọ̀rọ̀ jẹ́. Nǹkan dé o. Wọ́n ní oúnjẹ tí wọ́n ní Nàìjíríà, wọ́n ní olóyè Sunday Adéyẹmọ ló dá a lẹ̀. Wọ́n ní gbogbo bí ìlú ò ṣe fararọ tó ń jẹ wọ́n téyẹ́pà àti jẹun di wàhálà. Wọ́n ní olóyè Ìgbòho ló dá a lẹ̀ o. Ẹ jọ̀ọ́ ṣòwò níjọba ni. Kí ló dé? Ẹ ṣáà ń pariwo, ẹ ń disturb, ẹ ń pariwo, ẹ ṣáà fẹ́ wá nǹkan tẹ́ máa fi mú bàbá. Ọlọ́run ò ní gbà fún yín. Àbá lásán ni ìyẹn kan ń try, Ọlọ́run ò ní gbà fún yín. Ẹ tún máa gbọ́ o. Wọ́n ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí tó ń fa ibi. Wọ́n ní olóyè Adéyẹmọ Sunday Ìgbòho ni o. Wọ́n ní olóyè Sunday Adéyẹmọ ni ó dá gbogbo gòbè yẹn sílẹ̀ o, tó dá wàhálà wọ́lùwọ́lù yìí tí ó dá a sílẹ̀. Ó ga o, bóyá òun ni ìjọba. Ẹ wo, ó ṣọ́ọ̀kì yín, ẹ má jẹ́ kó ṣọ́ọ̀kì yín o. Mo ní kí sáré gbé yín débẹ̀ o, torí ṣọ́ọ̀kì yín ló ṣọ́ọ̀kì mi náà o. Wọ́n ní bí ìlú ṣe ń lọ, wọ́n ní bí ìlú ṣe le, tí kò sí iṣẹ́, tí ò sí owó, tí ò sọ́nà àtijọ́. Wọ́n ní iṣẹ́ ọwọ́ olóyè Adéyẹmọ Sunday Ìgbòho ni o. Bákan náà, ó ń pa mí lẹ́rìn-ín. Ẹ rí pé ó pa mí lẹ́rìn-ín because ẹ ṣáà ń wá gbogbo ọ̀nà láti bà orúkọ olóyè Adéyẹmọ Sunday jẹ́. Ọlọ́run ò gbà fún yín. Ṣé mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Dúpẹ́ Onítìrí jáde ní àná? Yes, àná ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé Dúpẹ́ Onítìrí ń wá gbogbo ọ̀nà láti bà orúkọ olóyè Adéyẹmọ Sunday Ìgbòho jẹ́, àti ti Professor Banji Akintoye. Ṣé mọ̀ pé wọ́n jáde tó ń pariwo pé àwọn ṣáà máa wá gbogbo ọ̀nà láti fi lè ta àbùkù, kí ìjọba lè tàjí orúkọ olóyè Adéyẹmọ Sunday mọ́ kírímínà tàbí mọ́ àwọn tó ń da ìlú rú. Ẹ wo ọ̀nà burúkú tó fẹ́ gbà yọ. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ṣe rí pé Ọlọ́run ò ní fún wọn ṣe. Ọlọ́run ò ní fún wọn ṣe o, láíláí. Ẹ jẹ́ kí n tún sáré gbé yín débẹ̀. Bàbá kan mà ló jáde o, pásítọ̀ ni wọ́n. Wọ́n láwọn wòlíì. Wọ́n ní àwọn aráyé lọ́run, àwọn ráyé, wọ́n rọ̀run, wọ́n rí bó ṣe ń lọ lọ́run. Èmi ò mọ̀ o, bóyá wọ́n dọ̀run rí o. Bàbá yìí lẹ́ jáde o, ló ń sọ̀rọ̀ báyìí. No wonder tó fi jẹ́ wípé tá a bá ní kí àwọn àgbààgbà kankan nílẹ̀ Yorùbá tó nífọ̀n tó lè kọ́nà pé ẹ dìde, ẹ jẹ́ ẹ support Yorùbá nation. Tá a bá ní kó dìde kó support Yorùbá nation, wọ́n kàn máa rẹ́rìn-ín pé àṣé àwọn kọ̀ọ̀kan nínú wọn, àṣé ó ní nǹkan tó ń kíni tí wọ́n rí, ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn náà fi ń sá sẹ́yìn. No wonder o. Ṣe rí àwọn bàbá tí ọmọ wọn nífọ̀n, àwọn ọmọ tí wọ́n nífọ̀n tó lè kánná nílẹ̀ Yorùbá, wọ́n ti lọ kíni, àwọn bàbá yẹn ti wọ́n ọmọ wọn wípé kó ṣọ́ra, kó má attach ara wọn mọ́ nǹkan tó máa papọ̀ mọ́ Yorùbá nation. Ara tó fà náà ni. Ẹ wá gbọ́ nǹkan tí pásítọ̀ kan tún sọ. Now pastor for that matter. Mi ì blame yín ná. Ṣé bẹ́ẹ̀ ṣe ń rí àwọn èèyàn tó ṣe ń mú owó ìdámẹ́wàá àti owó offering wá nínú. Torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni, tẹ́nu mi bá ti gbẹ, ẹ ò ní lè sọ. Torí mo mọ̀ pé kẹ́ntì ò bá ṣe pé bóyá owó ìdámẹ́wàá àti owó rẹ̀ tó ṣì ń wọlé ni, bàbá ò ní jáde kó máa sọ kọ́tọ̀kọ́tọ̀. Now pásítọ̀ kan mà ló jáde tó sọ̀rọ̀. Ó ní pé ẹ̀yin èèyàn yìí, tẹ́ bá gbé tí pásítọ̀ yìí sọ gan-an, ó jẹ́ kí n sọ pé bàbá ẹ ti dàgbà gan o. Bẹ́ẹ̀ ni, torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ yìí mi ò rò pé ó yẹ kó máa jáde lẹ́nu àwọn bàbá yìí.
nígbà tí dídí pásítọ̀ jáde ó sọ pé òun lòun gba olóyè Adéyẹmọ Sunday Ìgbòho jáde ní ẹ̀wọ̀n ní Benin. Ìṣọ́kì ẹ má jẹ́ kó ṣọ́kì yín, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ni. Ó ní pé nítorí pé òun mọ̀ pé olóyè Adéyẹmọ Sunday wípé wọ́n ń jà fún ọmọ Yorùbá, wípé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá. Ó ní ìyẹn ló mú òun náà dìde tí pé sẹ́ẹ̀ òun máa jà fún, òun máa rí pé òun gbà jáde ní ẹ̀wọ̀n ní Benin. Ìyẹn ò tí di ìyẹn nìkan kọ́. Ó ní torí òun rí i pé ó risky life ẹ̀ láti fi lè rí wípé Yorùbá gba òmìnira. Ó ní ìyẹn ló jẹ́ kó òun náà dúró pé sẹ́ẹ̀ òun máa jà fún. Ó ní kódà bàbá yìí tí wàá fọ́ mi lórí o, ó burst brain mi, ó gbé mi débẹ̀. Bàbá yìí ní pé ó kódà pé òun tún gbé àwọn iṣẹ́ ètò àdúrà kalẹ̀ ni. Ó yà yí lẹ́nu. Bàbá yìí ní òun gbé ètò àdúrà kalẹ̀, ó lóun gbé ètò àdúrà kalẹ̀ fún oṣù 6, ìyẹn 6 months. Kí ló dé? Ó ní òun gbé ètò àdúrà kalẹ̀, ó ní Ọlọ́run fi òun nìkan, wípé òun nìkan ni Ọlọ́run fi hàn pé Sunday Adéyẹmọ wípé kò ní di Easter níbẹ̀. Ìṣọ́kì bàbá yìí jáde o, ó jáde tán. Ẹ wò ó ní Ọlọ́run fi òun nìkan ni o wípé Sunday ò ní lò, wípé kódà wọ́n máa fi olóyè Sunday lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ṣé PA Ọlọ́run ni àwọn ni àbáwọn ni adviser sí Ọlọ́run tó fi jẹ́ pé àwọn nìkan ni Ọlọ́run fi hàn pé ẹni yìí máa jáde. Ṣé rárá tí mo sọ nìyẹn pé wọ́n ti sọ ṣọ́ọ̀ṣì di business center. Ṣé ti rí o? Nígbà tí pásítọ̀ náà ó ṣàṣe ká sọ pé wọ́n fẹ́ fi gain èrò sí ní chọ́ọ̀chì ni kẹ́lẹ̀ sọ pé yes pásítọ̀ wa ló sọ. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́lọ́ lẹ́yìn odi, ẹ wo ẹ bá mi share, ẹ like, ẹ comment. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ má jẹ́ kó bóbó yín o, ẹ má jẹ́ kó gbá yín o, nítorí kọ̀tọ̀kọ̀tọ̀ tí bàbá yìí ń sọ yìí. A ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé iṣẹ́ àwọn ẹni ibi ni, iṣẹ́ àwọn aláàbí yìí ni. Gbogbo ọ̀nà ni wọ́n wá láti fi lè rí pé àmọ́ ṣàfẹ́ mú olóyè Adéyẹmọ Sunday Ìgbòho. Bẹ́ẹ̀ Ọlọ́run ò ní gbà fún wọn. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Ọlọ́run ò ní gbà fún wọn. Ẹ jẹ́ kí a sáré ka àwọn comment kọ̀ọ̀kan. Bàbá ṣe ṣú ọ̀pẹ ẹ̀mọ̀ kan tẹ̀ ń sọ yìí ṣá. Àbí ẹ kò fẹ́ fi gain attention Yorùbá nation la fẹ́. Èmi tí ẹ ṣú ọ̀pẹ wọn ò mọ́ náà because tí ó bá ṣe bẹ́ẹ̀ ni a jẹ́ pé bí wọ́n fẹ́ fi gain attention ni because kéèyàn kan pẹ̀ dédé jáde lẹ́ni tó jẹ́ pé Ọlọ́run gbà fún ni, Ọlọ́run dìde fún ni. Ẹ wo ẹ̀yin ni mi, Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó o. Ẹ wo ẹ má jẹ́ kí anybody ó tàn yín jẹ, ẹ má jẹ́ kó fẹ́ kó tanná fún yín o. Yorùbá nation náà ni no retreat no surrender la fi ń fi àsìkò yìí dágbére fún yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.